lọ́rọ̀ bá tí wọ́n sọ àdíjímọ̀ tó ní àti àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wasallam ẹnìgbọ́n mẹ́rin pẹ̀lú in tí ọ̀rọ̀ wa táà sọ̀rọ̀ lórí níbi khutbata kàsáájú o náà ni ìrẹ́ ara ẹni nílẹ̀ fọ́lọ́hun àìmọ́ ṣe ìgbéraga mọ́tómọ́tó àìmọ́ ṣe lórílẹ̀ ẹmọ ìyá mi kó lówó mọ́rọ̀ rẹ̀ pò ní ọjà fújì kí olówó mọ̀ wípé Ọlọ́run sòun lólówó ó sì yẹ kí àwọn tálíkà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó lè bá a máa dùn owó tó ní fájẹ́ pé gbogbo ẹ̀ bá rí bákan náà tí wọ́n lówó lọ kò lè sí àtọ̀ láàrin ìkọ́ ọ̀kan o olówó àrí akọ́kọ́sẹ́ o olówó onímọ̀ pé òun yàtọ̀ sáwọn ikú o ẹn tó lọ bá sọ lákan fún kọmọ̀ rò pé ọlá tóun ní òun ti fi di nǹkan míì kọ́wà pé Ọlọ́run gbé ọlá ìfóhun lásán ni Ọlọ́run bá kó sẹ́ fóhun òun ó rí bí àwọn míì náà Kọ́rùn in tó fìyà jẹ ní wípé kọ̀ mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí ṣètọ́nù kó sí lórí ọgbàgbé tọ́lọ́run ó sì wà pé bóun ti tó yìí kò sí wàhálà fóun mọ́ o òun lò ní ìjù òun lò ní ọlá jù òun ló dáa fún jù ẹmọ ìyá mi Kọ́rùn bẹ̀rẹ̀ sí máa ṣe ìgbéraga ó jẹ́ wípé gbọ́n bá jẹ́ pé ìgbéraga bá ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìléwu wà fáà tọ́lọ ń fún ní màmá tọ́lọ ń fún dáadáa kan ó rẹ̀ pé wọ́n dáa jẹ lòmí lọ o ìjọba ti lẹ́mìí pọ̀ dáa jà àwọn ẹgbẹ́ ẹ lọ ṣètàn ń bọ́ sí ẹnu o èèyàn mọ̀ yá mi tọ́ jẹ́ pé ọba jẹ́ ọ̀gá níbi nǹkan kan tẹríba fọ́lọ́run àwọn tó ń jọ́gà lé lórí ó sì ṣe kọ́jẹ́ pé mọ̀ ṣe jù ọ lọ o ọlọ́nkà fún ọlọ́lá ni o ó sì rọrùn fọ́lọ́run kẹ́yìn tó jágò di ọmọ lẹ́yìn àti rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ o ẹmọ̀ yá mi bá a ti wí báyìí káwà gbélé gbogbo bí ọyẹ̀ bá ti máa jẹ́ ọ̀gá ní gbogbo àyípàtà kálùpọ̀ ní ìtẹríba fọ́lọ́run ó sì máa pẹ̀rẹ̀ sákèsí pé Ọlọ́run ló ní kún orí báyìí tó bá wọ Ọlọ́run ni ó lè ṣeun lẹ́yìn tí wọ́n yọ́ jọmọ lẹ́yìn ó lè ṣeun lẹ́yìn tó jẹ́ pé ayé ò ní kàkún ẹnìkankan ò ní sújá àmọ́lọ́ ń pẹ̀lẹ́ ọjọ́ ọmọ pẹ̀lẹ́ ọmọ kàkún ọlọ́mọ́fàbùkàwá o àmọ́ yóò yí ni láà ọmọláwó mi mọ́kìrìm ẹni tọ́lọ̀ bá yẹpẹrẹ kò lápẹ̀lẹ́ o wọ́n tọ́lọ̀ wá ní kọ́ wà ní àyà pẹ̀lẹ́ lọ́nà sì ti ẹbẹ́ o ọlọ́ọ̀bá bíọ́ mọ́rẹ̀ abọ́ọ́lẹ́ o gbogbo tó gbégá àgbégá àbáríkà máa ṣe fún kálukú o mọ́jà rébọ́ o mọ́jà jẹ́ onígbèraga o ẹmọ̀ yá mi ìtafẹ́ bọ́rọ̀ ìjá onípọ́lọ̀ wọn wá sọ nígbàtọ́ sọ̀rọ̀ Kọ́rùn ẹ̀ta pé ọlọ́ ní pé nígbàtọ́ ìdánwò ti ṣẹlẹ̀ láàrin àwọn tí ó pé ayé ọmọbẹ̀lẹ́mì wọn àtọ́yẹ́ pàdìkì àmọ́ ọmọbẹ̀lẹ́mì wọn pé káwọn náà sí àríru kíta wọn sí àjá àbí ti Kọ́rùn lè yìí àtọ́yẹ́ pé ẹ̀sán Ọlọ́run tóbi ju ogun ayé lọ òwúsẹ́ wọ́n wá parí ọ̀rọ̀ pé o tilka darul akhirah naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ardi wala fasada wal 'aqibatu lil muttaqin tilka darul akhirah èyí táyé lẹ rí ẹn tó lówó lọ tọ́lọ ń fún lẹ̀ lò tí ṣe Kọ́rùn ọgbádùn olẹ̀ ọgbádùn ayé tó bá ń lọ ayé mọ̀ pé èèyàn ń lọ tó bá jáde ayé mọ̀ pé èèyàn jáde tó ti bẹ́ẹ̀ ńkọ́ Ọlọ́run pa gbogbo tó ní Ọlọ́run parẹ́mọ́lá àti ẹni tó lówó àtówó Ọlọ́run tilka darul akhirah wọ́n mọ̀ yá mi ọjọ́ àlìkìyàmọ́
ilé tí wọ́n ní àwájọ́ náà tí sàlìjánnà kọ́lọ̀ ń jẹ́ kọlù kọ̀ọ̀kan wọ́n wọ àlìjánnà tilka darul akhirah ilé ọgbà náà ilé ìkẹyìn rẹ̀ ilé rẹ̀ tí sàlìjánnà o àtúbọ̀tán rẹ̀ kálìkì àmọ́ ó dò fún òyàn naj'aluha kìí sí gbogbo èèyàn ní ó dò fún ọlọ́ọ̀bá bẹ̀ ọjọ́ dò fún wa tí kò dò fún gbogbo wa naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasada wal 'aqibatu lil muttaqin lọ́wọ́ sọ wípé ọjọ́ ọ̀gbẹ́ǹde bí ó ti dò fún kálukú ìjọ kẹyìn ilé kẹyìn ẹni tí ó dò fún tí ó dá fún tí ó jẹ ti ẹ̀ àwọn oní tí ó gbèyàn níbí kéèsì ó gbèyàn ó kéèsì wọn tó dá fúnláyé rẹ̀ fúnláyé kìí àmọ́ o ẹmọ̀ yà mi lẹ́ẹ̀kan sí kéèsì ó gbèyàn tó dá fúnláyé yóò dá fúnláyé kìí àmọ́ o ọmọ bẹ́ẹ̀ nú àwọn ètò pé ayé ní dáadáa rẹ mọ́ ó ń kú báyìí ọgbọ́nù wàhálà ni ọlọ́run mú sí ìdábẹ́ ọlọ́run o ẹmọ̀ yà mi tilka darul akhirah ọjọ́ ìkẹyìn dídùn rẹ̀ ẹni ọlọ́run tó ó ṣe fún alladhina la yuriduna 'uluwan àwọn tá a ṣe fún àwọn tó jẹ́ wípé wọn èso ń gbéraga wọn èsẹ́ ní gáàrù ewu sí ẹ̀mọ̀ yà mí àti gáàrù léwu in tí ó lè jẹ́ kọ́kọ́ pé yọ wọ àlùjánnà tí wọ́n jẹ́ kálìkì àmọ́ òbúrú fún ọlọ́mọdé òbúrú fún àwọn kí ni ìgbéraga ìmìmọ̀ ń bẹ́ẹ̀ mọ́tòmọ́tò tántó bẹ́ẹ̀ naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi àwọn tẹ́lìkì àmọ́ ó dò fún àwọn tó jẹ́ wípé wọ́n nílẹ̀mì páyé àwọn ọmọ ṣe ìgbéraga ó bó ti wùlò kéré tó kò sí lẹ́mì wọn àwọn fẹ́ máa ṣe ìgbéraga lórílẹ̀ àwọn fẹ́ máa tẹ́lẹ̀ gàùgàù wala fasada mo tó lẹ́mì pọ̀n fẹ́ máa balẹ̀ jẹ́ mo yẹ sẹ́lẹ́sẹ́ èèyàn tí ó máa fi ẹsẹ̀ sáyọ̀ ní ìtọ́pọ̀ lásìkò sí ẹmọ yá mi wala fasada kìí sàn tí wọ́n fẹ́ máa balẹ̀ jẹ́ ọ̀mùtí ó ń fi ọtí sáyọ̀ lásìkò tá a wà yìí ó tún gbé báyìí ó pé mẹ́ta mú lónìí tilka darul akhirah ìjọ àti àwọn tá a fi ó dò fún wáyìí wala fasada mo yẹ sí àwọn arí ẹsẹ̀ yọ̀ gbèsè àtẹ́gẹ́ ń balẹ̀ jẹ́ ayé bàjẹ́ dé nìsìn ọmọ ìyá mi yóò di obìnrin báyìí kí sí ìyàwó rẹ̀ kò sí obìnrin kan àpá ní yóò lè fẹ́hun ọkùnrin máa pé obìnrin yóò lè fẹ́hun àmọ́ kí ni nǹkan ti gbanú o níbi pé nbí kan bàjẹ́ dé táwọn ìyá mi ọ̀bá ní kọ́mọ àwọn ọmọ ọmọbìnrin wálé àbí kí ọmọbìnrin ọkùnrin wálé kọ́mọ ọkùnrin rìn nígbà kọ́mọ àwọn òsórí ire a'udhu billahi minash shaitani rajim níta ẹ̀kọ́ pariwo kọ́ káwọ́ lẹ́rí pé ayé bàjẹ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tójú rẹ̀ ọlọ́mọdé kárí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ o ọmọ rẹ̀ kìí sí kọ́ fẹ́ fẹ́yàwó tí kọ́ fẹ́ lọ́kọ ìbàjẹ́ ní ṣe ọwá gbajúmọ̀ níbi pé ẹnìkẹ́kọ̀ọ́ ọ̀tako bàbá ọ̀sọ́fọ́mọ ẹ̀ mọ́ ẹnìkọ́ ọ̀sọ́fẹ́ nìkan mọ́ tí ọmọ náà fẹ́ sọ pé kí ni ọkàrí ẹlòmí ìjọba abúrò àbá rẹ̀ ọdọ̀ ya rẹ̀ tilka darul akhirah alkiyama tàwí ẹn tí ó dò fún kìí sí àwọn aríbàjẹ́ sáyọ kìí sí àwọn onígbéraga àwọn tó kẹ́ pàyọ ọlọ́run tó pé wòye sí ìgbéraga wòye sí ìjẹ́ òbílẹ̀ jẹ́ wọ́n lè a'aqibatu lil muttaqin ẹn tàbí kìí àmọ́ ó dò fún tẹ́tẹ̀ sí ilé ọjẹ́ ti ẹ̀ lọ́njẹ́ ọjẹ́ ti wá o àwọn owó ní àti apáyọ̀ ọlọ́run ní o ẹmọ̀ yá mi lọ́kọ̀já apáyọ̀ ọlọ́run o gbogbo ìpáyọ̀ ọlọ́run ní ká fi ààlà sí àárín wa tẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ká mọ́ sí ẹ̀sẹ̀ ọlọ́run pọ̀ ṣètọ́ mọ́ fẹ́ kíyàn dẹ́sẹ̀ ẹmọ́jà mọ́ fún ṣètọ́ láàyè ṣètọ́ tí ò fa láàyè ká mọ́ jẹun tí ò dí alọ́wọ́ ká mọ́ jẹun ká mọ́ fẹ̀yàwó ká mọ́ wà owó ẹ máa jí ó fa láàyè ká máa fi ṣe lọ́rùn yóò ti dínà ká máa wówó ká fẹ́yàwó ká máa wá tó dùn fún wa ẹjẹ́ àwọ̀nà kí ṣètọ́ ọmọ dí alọ́wọ́ láti sin Ọlọ́hun Subhanahu wa Ta'ala tó yẹ pé náà ni àbọ̀ àbá wa
ó ní ó ṣe àgbà orí tí ó bá sẹ́sẹ̀ ọlọ́mbẹ̀ òfó ní o wọ́n lè ìbátò lélẹ̀ mọ̀ dákì ẹni tàjùbọ̀ tẹ́rẹ ó jẹ tí ẹ̀ tí ó sọ̀kalẹ̀ rẹ̀ alùpàá ní pé àwọn tí a pàyọ̀ ọlọ́ ní o kọ́lọ̀ sí abẹ́ o kọ́lọ̀ bá sàrípẹ́ mẹ́rin nìkan wá o wọ́n sàrí kèfèrí o Allahumma salli al-islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslih lana shunana kullaha wa la takilna anfusana tarfata 'ayn aqim as-salah